tán ríran sí mi táwọn sọ fún àwọn òbí mi wọ́n sọ fún wọn pé there is responsibility pé tí n bá dàgbà kò ń ṣe ẹ̀sìn tán ń ṣe ni màá ṣe wọ́n keep away from me wọn ò sọ fún mi but tó wá ní time kan tí n bá ti sùn màmá réèyàn tó ń wọ aṣọ funfun tó ń múrù kẹ̀rẹ̀ dání tó ń yọjú sí mi every time tó ń múrù kẹ̀rẹ̀ dání tó ń yọjú sí mi every time so ìgbà tí mo wá lọ sí Naija mo wá lọ sọ fún wọn sí mi pé àmọ́ rí nǹkan báyìí ṣe understand but wọ́n wá mú mi lọ sí ìlú wọn because mom sí mi ò ń ṣọmọ ìlú bàbá mi wọ́n wá mú mi lọ sí ìlú wọ́n wá sọ ìtumọ̀ kíní yẹn fún mi wípé báyìí èmi fúnra mi mo dẹ̀ láìkí aṣọ funfun wọ́n wá sọ fún mi pé báyìí láti ìgbà yẹn Ọlọ́run dẹ̀ ń gbàdúrà mi tí mo dẹ̀ ń ṣe wọ́n ṣe ní kí n máa ṣe mo sáàkì alukurani o but èmi ò ń ṣẹ̀sìn Islam mọ́ and I believe God is in control mo dẹ̀ believe nínú gbogbo ìṣẹ̀ṣe wa wípé ó máa ń tọ̀yàn sọ́nà ni Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe lágbára Ọlọ́run. àṣẹ o ẹ ṣe gan-an gbogbo máa wo program yìí Ọlọ́run máa even gun àwọn mosques tán brought down ní Germany yẹn mo ti kírun láwọn mosques yẹn rí ní Germany because mo ti gbé ń bẹ̀rẹ̀ dáadáa gbogbo ẹ̀dẹ̀ ni mò ń wò lórí program ibi tí Muslim bá ti wà wọ́n máa ń dà lúrú ni wọn kì í túlù ṣe wọ́n máa ń dabẹ̀rú ni àdúrà yẹn àgbàlagbára Ọlọ́run Ọlọ́run á dẹ̀ máa gbà. aláàjọ ẹ pé kò ní age tí èèyàn lè fẹ́ yàwó èèyàn lè fẹ́ ọmọ kókó tó wá sẹ̀ bí ní Germany bíbá yìí tó bá bá under age sùn wàá lo ẹ̀wọ̀n 20 years. ọjọ́ tẹ̀yìn interview Labib tẹ̀sọ́ pé ṣó lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án tó ló lè fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án táwọn òyìn tẹ́ bá ṣó interview yẹn fún àwọn òyìnbó tó bá mú bíbá yìí ẹ̀wọ̀n ló máa kú sí mo sọ́ọ̀rì láti sọ ẹ̀wọ̀n ló máa kú sí òun sọ pé o lè bá ọmọ ọdún mẹ́sàn-án sùn ibo náà ti ń ṣerú ẹ̀ it's not done anywhere in the world it's too small àdúrà yẹn máa gbà bóyá tẹ́ bá tiẹ̀ ń là wọ́n lójú ojú wọn á là wọ́n á lè padà sílé ẹ understand ẹ̀sìn àjòjì ní ibi tí mo ti kọ́kọ́ fura sẹ́sìn yẹn ni pé ṣèbọn ní Kaaba yẹn èrè náà bọ́ ń bẹ̀ tẹ́lẹ̀ nínú bẹ̀ tẹ́lẹ̀ wáyé tó ṣe jẹ́ pé tẹ́pá kájà ẹ wá máa yí Kaaba yẹn ẹ máa yí po nǹkan títí yín ò jọ yín lójú tẹ́lẹ̀ ẹlẹ́ni ló máa ń jọ yín lójú tó yẹ kó rí bẹ́ẹ̀. mo wà nínú mọ́tò pẹ̀lú àwọn àbúrò mi popsi wa kó wa wá látẹ̀kọ́ almost like bóyá bíi 5 bus ló fi kó wa because àwọn ọmọ tí popsi mi pọ̀ tán bí àpọ̀ ṣe understand adẹ̀dẹ̀ pẹ̀rù a wọlé síbi pẹ̀rù bí láti wọlé sí pẹ̀rù wọ́n dẹ̀ ń ṣòro àwọn òde mọ̀ à ń bọ̀ nílùú muslim ni popsi mi ń ṣe ń gbà yẹn ṣe understand àwọn olóró yẹn gan náà má ṣì wá náà tẹ̀lé wa délé tàdé wọnú compound wa ọ̀rọ̀ gbẹ́nibọ́dì nǹkan tó ń sọ fún wọn ní náà ọ̀rọ̀ gbẹ́nibọ́dì because ẹ̀ ń sọ́n sí pé ta ló lè kò sẹ́nibọ́dì nílẹ̀ Yorùbá tó lè bọ́ta tó lè sọ pé ọ̀rọ̀ gbẹ̀hùn kò sẹ́nibọ́dì ọ̀rọ̀ kí ń gbẹ́nibọ́dì wọ́n fi ń ṣètùtù sílùú kí gbogbo nǹkan tùbà kó túṣẹ ni nǹkan tó ń ṣe nìyẹn. ẹ ṣé gan Mr. Prince in fact Ọlọ́run á jẹ́ kójú wọn là lágbára Ọlọ́run. Tẹ̀rí. ó fẹ́yìn tẹ́ wò wá alálẹ̀ wò wá. Màmá bínú bàtẹ́ pé mi ọwọ́ ẹgbẹ́ kúrò bẹ́ẹ̀ ẹgbẹ́ kúrò ẹgbẹ́ mi bẹ́ẹ̀. náà sáré sọ nǹkan kẹ́ tó bẹ̀rẹ̀ Quran. alálẹ̀ wò mi ò yẹn. tiẹ̀ tí ì ka Quran mọ́. alálẹ̀ wò yẹn. mi ò tiẹ̀ tí ì ka Quran mọ́. mi ò tí ì ka Quran mo fẹ́ sọ̀rọ̀ ni. It's okay àti Prince yẹn ti lọ. So tẹ́ bá gbọ́ nǹkan tí Prince yẹn sọ lẹ́ẹ̀kan pé àwọn mùsùlùmí tó máa lọ sí. ẹ jẹ́ kí no hold on ẹ jẹ́ kí ẹ tó fẹ́ sọ̀rọ̀. ok ṣé àkàrà ọgbọ́n àbí. ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹjọ́. ẹ jẹ́ kẹ́ ok nǹkan tẹ́mi fẹ́ sọ ó simple nǹkan tí mo wá ń sọ ni kẹ́rì ẹ̀sìn tó ń gbé wá is not for your salvation is to take your salvation away from you. ṣé ẹ bá rí pé gbogbo ẹ̀sìn yẹn nǹkan tí wọ́n àtàkì ni nǹkan tá a fi ń jọmọ ènìyàn tá a fi ń jẹ́ Yorùbá òrìṣà wa àwọn ló dálẹ̀ wa ìtàn wa bí kọ́ máa tún pa wá Saudi àwa ní Sudan àwa Saudi so wọ́n fẹ́ dàtàn wa rú ṣé ẹ̀dẹ̀ wà careful ẹni tó bá ti wá báyìí tó máa ti sọ fún pé Ọlọ́run sọ wípé olè ni wọ́n olè báwo lọ́lọ́ ṣe máa dá ìwọ dé mi àjọ ní nǹkan kan náà lára àjọ ní títa fi ń gbọ́ràn ó mọ wá máa rán ẹ sí mi kò lè bẹ́ mi sọ̀rọ̀ ṣé Ọlọ́run yóò lè communicate sí mi ṣé yẹ yín so ẹni tó bá ti wá sọ fún pé
Ọlọ́run Olódùmarè wọ́n fẹ́ control ọpọlọ yín ni tó bá sọ pé àbí Ọlọ́run làálà so tó wọ́n ti sọ bẹ́ẹ̀ yẹn àwọn sọ pé Allah sọ wípé kẹ́ máa bú bàbá yín wípé bàbá yín ò dá ilẹ̀ yín ò dá gèlè yín ò dá ṣóyè yín aṣọ tẹ́ ń wò ò dá nìkáàbù ní kẹ́ máa wọ̀ Ọlọ́run sọ wípé àwọn aṣọ Ọlọ́run sọ wípé fi kó yín lẹ́rú so the best way láti jẹ́ kí ilẹ̀ wa gbòòrò ká ní lọ síwájú ní pé ẹ jẹ́ ká lé Islam dànù bá àti èlé ilé Islam dànù ẹ ká reduce population Islam ẹ fi Islam lẹ́lẹ̀ Yorùbá wọ́n ti lo Islam fi gba ilẹ̀ Haúsá kò sí gọ́vọ́nà kankan nílẹ̀ Haúsá mọ́ ṣe tóbi tó yẹn tó jẹ́ Haúsá Fúlàní ní gbogbo wọn Islam lọ lò wọ́n ti fi gbà lọ́rin ẹ má yẹ kán fi gba ilẹ̀ Yorùbá tá máa fẹ́ǹsì lọ ká fún wọn lọ́rin kò sí problem torí àfogun àfọ́tẹ̀ kọ́ máa mú lọ but ilẹ̀ Yorùbá tó kù yẹn ẹ má yẹ kán fi Islam gbà lọ́wọ́ yín ṣóyè ẹ má yẹ kán fi Islam ò ń ṣẹ̀sìn kan tó yẹn pé kí ni àṣà àti iṣẹ́ àràbù ni ìtàn yóò ti ń bẹ̀ kò Allah ò bá yín Muhammed ò ń ṣèyàn burúkú lọ́dọ̀ tọ̀dọ̀ mi èèyàn burúkú torí gbogbo nǹkan tó ṣe kò wá sílẹ̀ Yorùbá wá ṣe kò wá sílẹ̀ wọn bí wọ́n bá yín kan ṣoṣo kò ń ṣèyàn burúkú but problem ni pé kó gbogbo ìwà tó ní kó gbé dó sí Saudi tó bá dẹ̀ kó tẹ̀lé dó sí Borno kó dó sí kó má cross Borno wá sọ́dọ̀ wa kó dó síbẹ̀ ẹ fi Islam lẹ̀ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ká ṣoríire ẹ̀sìn 13 past for 400 years ọdún la fi ń wọ́dún oṣù la fi ń wọ́ṣù dé sí yìí ayé wo dá gbogbo ọdún tí ó ṣẹ̀ṣẹ̀ ayé wọ́n tẹ̀ dá so ẹ jẹ́ ká fi Islam lẹ̀ orò dátẹ̀ ń gbé mọ́ fi ń lájogun ni àwọn kan máa ń ṣe bóró ń pààyàn kọ́ mẹ́yàn kan tó rò ti pa wá ìgbẹ́rẹ́ máa ti gbọ́ pọ̀ wọn nílé ìṣọ̀kan kan ẹ fi Islam lẹ̀ àti Christianity náà gbogbo wọn the same thing ni wọn àwọn Christian kan ṣe wà moderate ju Islam lọ ni ẹ fi tú Fúlàní láti fi kóló gbalẹ̀ lọ́wọ́ wa ni ṣóyè yín so nǹkan tí wọ́n fẹ́ sọ nìyẹn is a tool for dominance not religion or for salvation heaven no exist everywhere ṣé wọ́n sọ pé àmà lọ́mọtí lọ́run ṣé àwọn abáwọn ṣe mọ̀ pé ọlẹ́hun aláàmọtí ọtí lọ́mú lọ́run ẹ̀ máa lọ dóbò lọ́run ṣé ó make sense ẹ bèrè lọ́wọ́ pé kí ni benefit nǹkan tẹ́ ń pé a máa gé láyé àdèlè rí lọ́run tó wà lọ́run a máa gé lọ́run tàdèlè láyé tó wà lọ́run so kò sí nǹkan kan tẹ́ fẹ́ benefit wípé wọ́n máa kó yín lẹ́rú wọ́n gbéṣe àìkè àti àáfàá ilé ọba lórí àwọn máa control ayé yín tẹ́ bá dẹ̀ sọ̀tà tó má ti pọ̀ jù tẹ́ bá sọ pé ẹ̀fẹ̀ mọ́ wọ́n máa pa yín nínú Islam wọn ò ní dáríjì tó bá jí biscuit wọ́n á gé ọwọ́ ẹ̀ dànù ni nínú Islam tó bá jí biscuit wọ́n á gé ọwọ́ ẹ̀ tí obìnrin tó bá wò pé òun ò fọ́kẹ́ òun mọ́ ó wá lọ ṣàṣemáṣe wọ́n máa mú àrùn ìmọ̀nù ilẹ̀ gẹ́gẹ́ bí ṣẹ̀rí àlọ́ yẹn àwọn akùnrin nìkan wá dẹ̀ sọ ló kò pa tán bá pọ̀ bẹ́ẹ̀ni bọ́ ṣe iye òfin burúkú ló wà nínú ṣẹ̀rí àyẹ̀wò tẹ̀ ṣe nǹkan tó yẹ ká máa gbọ́ àwọn tó ń kọ́ wọ́n máa mú èèyàn sí gbàgede wọ́n dẹ̀ gé lórí fìú wọ́n dẹ̀ ṣàlàyé àkùbà ṣé nǹkan tẹ́ fẹ́ lẹ́yìn nìyẹn wọ́n sọ pé ìjáàbù ní kẹ́ máa wọ̀ ṣé ẹ máa ń ṣórílẹ̀ tẹ́lẹ̀ ṣe bí gèlè làwọn ọ̀bà ìyàwó àwọn ìjáàbù tó rílẹ̀ initially wọ́n wá sọ orúkọ ẹlòmíì jókúta ẹlòmíì jẹ́ okó ẹlòmíì mọ̀ nǹkan tó ń jẹ́ wọ́n wá gborúkọ wa lọ́wọ́ wa wọ́n gbàdẹ̀ títí wa wọ́n wá sọ fún wa pé sábà láti wá ká gbà fún Islam kí Islam gbòòrò ṣe tí Islam bá gbòòrò ilẹ̀ yìí máa bàjẹ́ kò sí ìlú ẹyọ kan báyìí tó lè mention pé tó ń gba Islam táyé wọn dá tábà tí ìlú ẹyọ kan tó ti gbà bí a bí 1001 years ago tí ìlú wọn dá Sudan ti gba Islam tó 1200 years ago Somalia wọ́n sì ń jagun Somalia dìsìn Mohammed gọ́gọ́gọ́gọ́ fún ààrẹ ló Muslim wọ Somalia Egypt ìlú wọn ò tòrò Morocco ìlú wọn ò tòrò Tunisia ìlú wọn ò tòrò Somali ìlú wọn ò tòrò tó yẹ yín gbogbo ìlú tó dé tó gba Islam Africa kò sí tó tòrò Afghanistan gbogbo ìlú yẹn kò sí tó tòrò ẹ̀yin tẹ́ ẹ ṣe pé bàbá mi kìrìsìtẹ́nì ìyá mi ẹlẹ́bọ kò sí wàhálà ìjọ tí Islam bá ti pé 50% lẹ Yorùbá ìjọ ilẹ̀ máa mọ̀ pé ìlú wa máa wọ́ sí Afghanistan lọ ẹ jẹ́ ká focus lórí technology farming tó yẹ ká ṣiṣẹ́ tó yẹ káwa náà káwọn iná máa gba visa wá sílùú wa ẹ fi Islam múlẹ̀ religion kò ní mínì ẹ má ṣe religion kankan ẹ kàn dúró kẹ máa ṣáyé yẹn lọ club tó bá ti ṣiṣẹ́ lọ ní láti Monday ti Friday ẹ wá owó ẹ lọ club ẹ ti ẹgbéyàwó yín jáde tẹ lọ ẹkẹ ìyàwó yín ẹ gbọ́mọ lọ sọ́dọ̀ ìyá yín ẹ gbéyàwó yín jáde gẹ́gẹ́ bí sisi ẹ gbé lọ club kẹ lọ jó kẹ mọtí kẹ ra tébù ṣóye yín kẹtì ẹ gbádùn ayé ẹ ṣeun. ẹ ṣe gan àkàrà ogun God bless you
ms mo lè sọ bá mi èmi ò tí sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan já mi bọ́ látàárọ̀. ẹ sọ̀rọ̀ ifá tó yẹ sọ̀rọ̀. ọmọ ẹjẹ ms sọ̀rọ̀ náà. ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ mo wà ń kọ́. ok. ẹ kálẹ́ sá o àdẹ̀kú ètò ni. àfi sùúrù o pé gbogbo pé orò ń gbé àwọn èèyàn yẹn ó wá sún mi báyìí o torí pé tóyìn tí mi ò bá jẹ́ ọmọ oníṣẹ̀ṣe tàbí nǹkan kan máa sọ pé bóyá pé irọ́ ló ń pa mo witness ẹ̀ pé orò kì í gbé anybody even gan kéèyàn jáde kó jẹ́ wípé kò mọ̀ pé bóyá orò ń jáde wọ́n máa ṣe aláàbò lórí ẹ̀ títí tó máa fi délé ni orò ń gbé anybody kọ́lọ́run ṣàánú wa pẹ̀lú àwọn àfáàyàn wọ́n ti báyé jẹ́ ó ti bọ̀nà jẹ́ wọ́n ti báyé jẹ́ gan amóyé àwọn èèyàn tó ti rún máa bẹ láti tẹnu ìsọkúsọ ọ̀rọ̀ tí wọ́n mọ̀ nípa ẹ̀ wọ́n ti fi bàlùjẹ́ kọ́lọ́run ṣàánú wa ní ẹ̀dẹ̀kú ètò ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ sà. ẹ ṣé gan ìyá wa God bless you Elédùmarè á wà pẹ̀lú wa so ìkan tá à ń sọ nìyẹn ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa gbogbo nǹkan tá à ń sọ yìí kò ń ṣàwa tá wà ní abroad là ń bá sọ àwa tá wà ní Nàìjíríà gangan tá wà nílẹ̀ Yorùbá ẹ̀yin lẹ nídìí thousand of our message gẹ́gẹ́ bí àkàrà ògùn ṣe sọ tán sìn tẹ́ bá ṣiṣẹ́ from Monday to Friday Saturday and Sunday ẹ̀yin àti ìyàwó yín ẹ jáde ẹ ṣe fàájì lọ òyìnbó ń jayé ni òyìnbó ò nígbàgbọ́ pé àlùjọ náà kan wà ọ̀run kan wà ìfúndò àwọn aráàbù wọn ò nígbàgbọ́ pé no sense tẹ́ ń ṣe yẹn mọ́ wọ́n fáìtì fún better life fún àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn àtàwọn gangan wọ́n ìṣe pátì kan ládùúgbò mi bíbá yìí lé ní every year ló máa ń ṣe gbogbo àwọn supermarket àwọn ṣọ́ọ̀bù tán kì í open jọ Sunday wọ́n á open lé ní wọ́n á tajà anybody happy wọ́n á ṣe àsun wọ́n á jẹun ẹ máa rà á ní o anybody ń ṣe fàájì dàbí kánífà ni kí ló ń ṣe àwa ẹ wò gbésí ayé life bí ìnira ìgbésí ayé tó ní wá lára òun là ń live gbàwẹ̀ kírun lọ àjì ẹ tẹ̀ jí ká bira wa léèrè àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí kí ni ẹ̀sìn méjèèjì yìí kí ni wọ́n mú wálé ayé wa ti dààmú kí ni wọ́n mú wá fún wa ti dààmú ẹ̀yin náà máa wò ó kí ni gbàwẹ̀ ámìnì wọ́n máa já yín bọ́ o kí ni wọ́n mú wá fún wa níná ẹ wo bíbá ìta wà ní gbogbo àtàwà bíbá yìí wáífì là ń lò iná ló wà yìí kò lè ṣẹ́jú kò ń ṣe Allah ló ṣe kò ń ṣe Yahweh ló ṣe àwọn aráàlú náà work hard wọ́n support ìjọba wọn wọ́n proud orílẹ̀-èdè wọn àwa ò ṣe nǹkan kan a máa jí láàárọ̀ yìí ń sìn ẹ̀yin àfa ẹ̀ máa lọ kírun àṣùbà ẹ̀ máa darí lọlé ẹ̀ máa dúró de káwọn èèyàn pè yín bóyá wọ́n fẹ́ ṣèkó wọn àbókù kan kú fún wọn pé nkẹ́ wá bá wọn sìnkú ìlú òyìnbó náà wọ́n ń sìnkú bẹ́ẹ̀ tó kú bá kú fún yàn Ọlọ́run dá àwọn ìyá wa lágbà Ọlọ́run dá wa náà lágbà tó kú bá kú wọ́n á kọ́ lọ gbé sí mọ́ṣúárì náà fẹ́ni tó bá lówó ìwọ tó bá náwó lọ́wọ́ wàá gbé lọ sí mọ́ṣúárì lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n á dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tó máa sin òkú ẹ̀ nọ́mà ni àbò fẹ́ fi jóná wọ́n máa sun òkú bíbá yìí náà lọ́la mo lè lọ́bẹ̀ máa ṣe fídíò ẹ̀ máa rí òkú tó máa fi ń jóná wà òkú tó máa ń sin nọ́mà wà tó bá dẹ̀ sin òkú wọn wà á máa sanwó ní every month tó bá yẹ kó bá lè sanwó 10 years wà á sanwó 10 years tí 10 years yẹn bá ti pé tó àwọn bá rí kó sanwó wọ́n á wú òkú ẹ̀ wọ́n á lọ dànù ni iná ni máa fi ń wo àwọn èèyàn pé wọ́n gérí òkú wọ́n lọ yọ egungun òkú ní Germany bíbá egun òkú yapa lọ mo ti sẹ́bẹ̀ rí ni kí ló kàn wọ́n pẹ̀lú kí wọ́n yọ egun òkú tí egun òkú tó máa ń lò yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ni ó lè provide owó ẹ̀yin ọlọ́pàá wa ṣe mú àwọn àfáà tó máa ń lọ gé orí òkú yẹn ó yá báwo lẹ ṣe ń ṣe tó fi ń dowó ó yẹ ṣe kọ́ wá di owó kárí kàn ṣe kó do àwọn àfáà tó máa ń gé orí èèyàn yẹn tó máa ń gé apá òkú tó máa ń gé ẹsẹ̀ òkú tó máa ń lọ sa egun òkú yẹn ẹ̀yin ọlọ́pàá mo mọ̀ pé ẹ̀ ń gbọ́ wa
tẹ́ bá ti mú wọn níjọ́ kan ẹ má tì wọ́n mọ́lé ẹ kàn sọ fún wọn pé báwo lẹ ṣe máa ń ṣe torí pé onípàdé mi kan tó mú nígbà tí mo fi wà lẹ́kọ̀ọ́ ọ̀bọ yẹn ó máa ń kíyàn ní bí iṣẹ́ rẹ̀ bí technique work ló máa ń ṣe a kì í bí pé òun mọ̀ yín rí ni a dẹ̀ yọ pọ́ọ̀sì yín àbíkọ́ yọ fún yín ọdún kan ọlọ́pàá wa mú ó wá ń sọ fọlọ́pàá pé òun tó lè ọgbọ́n orí òun lòun fi ń jẹun ìgbé tó wọn bá bìlífù òun lè dán wò láàrin wọn bí báyìí wọn wá ní DPO wá wà lára níjọ ẹ DPO wá ní òkè. Akànbí ẹyẹ kú mi má bínú yọ. tó tẹ bá mọ̀ pé orí òkúta ló ń gé ó lè dowó tọlọ́pàá tẹ bá ti mú wọn ẹ sọ fún wọn pé kán ṣe bọ́n ṣe máa ń ṣe tó bá ti lè dowó tó bá lè dowó ẹjá kíra wa kú oríire náà òkú tó ti kú ti bá tiẹ̀ lọ tákànbí ọlọ́ba bá kú tí bá ti kú tí bá dàgbà tí bá dògbò tí bá kú tó bá jẹ́ pé òkú máa ń dowó lóòótọ́ everybody mi sowó náà kẹ́nìbọ̀dì máa náwó lọ ẹ̀mí mi ti kúrò ń bẹ́ẹ̀ empty body ló kù wèrè kan ti bíbí jọ kan ni ẹ sísẹ́ mi bá kú àwọn ta ló máa sinmi mo ní tó bá wù yín kẹ́ má sinmi ẹ̀yin lòórùn máa bá ti yín jẹ́ ẹ̀mí tèmi ó ti kúrò ń bẹ́ẹ̀ ó ti lọ bọ́ sínú aláboyún mi so tó bá jẹ́ pé egun òkú tẹ́ ló ń kó ní sẹ́mẹ́ntìrì yẹn tó bá lè di owó ẹ̀yin ọlọ́pàá tẹ́ bá ti mú wọn ẹni kan fi egun yẹn kan sọ́dowó kẹ́rì èyí tí ọba wà lè sọ́dowó ẹ lọ gbé ìyá ẹ gbé bàbá ẹ gbé ọmọ ẹ gbé ìyàwó ẹ gbé gbogbo àwọn ẹbí ẹrẹ wọn lọ sẹ́wọ̀n tó bá jẹ́ pé egun òkú lè dowó lóòótọ́ ẹ̀yin ọlọ́pàá tẹ́ bá ti mú ẹni àáfà àbí pásítọ̀ kan tẹ́ ti bá nǹkan èèyàn lọ́wọ́ ẹ sọ fún gbogbo nǹkan tó bá nídìí ẹ lè rà fún gan ẹni tí tó bá nídìí ẹ rà fún kó wá sọ egun èèyàn tó lọ jí yẹn kó sọ dowó tó bá wá ti sọ dowó ẹ̀yin gbogbo ọmọ náwó lọ náà kí là ń ṣe wàhálà fún kí là ń ṣiṣẹ́ fún káwọn náà máa lo Bugatti káwọn máa lo Ferrari náà. nílùú òyìnbó ń bí báyìí tó kú bá ti kú tó bá sin tó bá ti kọjá 10 years 15 years wọ́n máa lọ ń wú òkú yẹn dànù ni wọ́n máa ń dànù ni mo ti ṣiṣẹ́ ní cemetery wọ́n pè ní Freedom ní Germany bí báyìí mo ti ṣiṣẹ́ bí 1 years níbẹ̀ tó eégún òkú is nothing níbí báyìí kò wúlò fún wọn kó máa ń dà sí dustbin mi tó wá jẹ́ pé ó lè dowó lóòótọ́ bẹ́ẹ̀ sí mo ń ka máa wà fún àyẹ̀ lọ́wọ́ tó máa ń rán wọn lu ẹ̀wọ̀n yẹn ẹ mú wọn ẹ̀yin ọlọ́pàá ẹ ra gbogbo ohun èlò tó nídìí láti fi sọ dowó kó wá sọ dowó ẹ̀yin ọlọ́pàá náà sálárì yìí máa lọ òkè kó sọ dowó kárí èyí tó bá lè sọ dowó ẹ gbé ìyá ẹ gbé bàbá ẹ gbóhùn àtìyàwó àtàwọn ọmọ ẹ gbogbo ẹni tó bá ti mọ̀ mọ́ ẹ gbé ẹran wọn lọ ẹ̀wọ̀n Àkànbí ọlọ́ba sọ̀pọ̀tì àwa múlé ayé kólekóle ìlú wa wá dáwóró àní tẹ̀síwájú àní àgbéga kankan kò sí ìyà kò sí ẹwọ ogun táwọn bàbá wa fi kalẹ̀ fún wa náà àdètọwọ́ bàjẹ́ bọ̀ òyìnbó gbébọn wa AK-47 AK-46 AK-11 wọ́n ní ká máa fi para wa wọ́n gbé bulletproof wa àwọn bàbá wa ní agbára débi pé wàá yìnbọn wá ní kíbọn yẹn máa dùn kò dẹ̀ ní dùn wàá yìnbọn mọ́ yẹn bọ́n yẹn ò ní wọlé bẹ́ẹ̀ àwa sọ pé títí wa ò da tòyìnbó ló da níbo lòyìnbó wá gbé wa dé lẹ́nìí níbo làràbù gbé wa dé àwa ń ṣe ẹrú baálé mi tó fẹ́ ìyàwó 4 sínú ilé kò ní 50,000 lákàntì àwọn àpariwo àlọ́ ọ̀bẹ sí àlọ́ ọ̀bẹ sí kí làlá lè ṣe àlá tó rẹ́ mọ́mọ́dún iṣẹ́ tí wọ́n fún ní májèlé jẹ tálọ́ ò lè ṣe kankan mọ́mọ́dù kúkú oró kákùnrùn ọ̀rọ̀ mọ́mọ́dù wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa kò lẹ́bí kò lára ó kúkú òsì ó kúkú òfò ẹ wá ń balẹ̀ bàbá àti yín jẹ́ ẹ máa wá sọ ìtẹ̀ burúkú lẹ́nu èèyàn mú àlè gbogbo kí làlá mú wá fún wa oúnjẹ wo làlá mú wá fún wa ìtẹ̀síwájú wo ni àlá mú wá fún wa ọ̀sẹ̀ gbogbo yín di ọ̀lẹ olè aláìfẹ́ kan ṣe ẹ̀ ń tọrọ jẹ kiri ẹlẹ́yin ṣiṣẹ́ àlá òjò apá àlá àpàjọ wọn jọ wọn etí rẹ̀ wọn àti Muhammadu ms ẹgbóhùn sókè. ogbó atọ́ o